ìjà àgbà méjì, ikú Bọ́lá Ìgè di wàhálà láàrin Rashidi Ládọjà àti Bísí Àkàndé. Bí bọ́ǹbù lọ̀rọ̀ náà dún létí, ìyẹn nígbà tí ọ̀kan pàtàkì nínú àwọn aṣáájú ẹgbẹ́ APC tó tún jẹ́ àgbàlagbà nílẹ̀ Yorùbá, olóyè Bísí Àkàndé jáde lórí rédíò àti ẹ̀rọ ayélujára tó ní ikú tó pa olóyè Bọ́lá Ìgè níjọ́sí, ìyẹn àgbà òṣèlú ilẹ̀ wa tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀, pé téèyàn bá bi ọba Rashidi Ládọjà tí í ṣe ọ̀tún Olúbàdàn, kábíyèsí náà yóò rí nǹkan sọ. Ohun tí Bísí Àkàndé wí ni pé lórí ọ̀rọ̀ ikú Bọ́lá Ìgè o, béèyàn bá bi Ládọjà ó gbọ́dọ̀ rí nǹkan sọ. Kí ló dé làwọn èèyàn tó gbọ́ ọ̀rọ̀ yìí ń ṣe tí kálukú sì ń pariwo pé àbí níbo la tún já sí yìí? Irú ọ̀rọ̀ wo ni bàbá yìí jù lulẹ̀ yìí o? Ọ̀rọ̀ tí gbogbo èèyàn rò pé ó ti tán, níbo la tún fẹ́ gbé ilé yìí gbà? Ọkùnrin oníròyìn ńlá kan, Edmond Obilo, ló rí bàbá Àkàndé mú mọ́lẹ̀ tó sì ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó rinlẹ̀ dáadáa fún un. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe nìbàdàn pẹ̀lú bàbá yìí ló ti béèrè ọ̀rọ̀ ikú Bọ́lá Ìgè lọ́wọ́ ẹ̀. Ni bàbá náà bá dárò ló ní ọ̀pọ̀ àwọn tí ìbá jẹ́ ẹlẹ́rìí òun àti ẹlẹ́rìí ọ̀rọ̀ náà ni wọ́n ti kú. Lẹ́yìn náà ni Bísí Àkàndé mí kanlẹ̀ tó sì sọ báyìí pé ọ̀rọ̀ gbé inú ọmọ ojo làbí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ikú máa ń pa mọ́kàn ẹni. Lórí ọ̀rọ̀ ikú Bọ́lá Ìgè yìí, mo mọ̀ pé Láàmú Adésínà lọ sí kóòtù, ó fẹ́ bá wọn fà. Mo sì mọ̀ pé nígbà tó gbéjọba sílẹ̀, ẹni tó gbàjọba lọ́wọ́ ẹ̀ padà lọ sí kóòtù, ó já ẹjọ́ náà gbà, ó lóun ò ṣẹjọ́ kankan. Béèrè lọ́wọ́ Ládọjà, ó gbọ́dọ̀ mọ̀ púpọ̀ nínú ọ̀rọ̀ ikú Bọ́lá Ìgè. Bàbá náà tún ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ, ó sì sọ báyìí pé èmi ni olórí elétò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun nígbà yẹn, èmi ni gómìnà, n kì í ṣe gómìnà Ọ̀yọ́. Láàmú Adésínà ni olórí ètò ààbò ti Ọ̀yọ́. Nígbà tí ọ̀rọ̀ yìí sì ṣẹlẹ̀, ó lọ sí kóòtù. Àmọ́ Rashidi Ládọjà tó gbàjọba lọ́wọ́ ẹ̀ ló kó ìwé ẹjọ́ náà kúrò ní kóòtù. Ó yẹ kó lè sọ púpọ̀ sí i, ó yẹ kó lè sọ púpọ̀ nípa ẹ̀ dáadáa. Mo nígbàgbọ́ pé ó mọ nǹkan púpọ̀ nípa ikú Bọ́lá Ìgè yẹn. Àkàndé ní ó dùn òun pé ọ̀pọ̀ nǹkan míì ni Láàmú Adésínà sọ fóun tí kò ṣeé sọ síta. Ó ní báyìí Bọ́lá Ìgè ti kú, Láàmú Adésínà ti kú, ta ló wá fẹ́ ṣe ẹlẹ́rìí mi? Ṣùgbọ́n mo mọ̀ pé Láàmú lọ sílé ẹjọ́, Ládọjà gbé ẹjọ́ kúrò ní kóòtù. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀, òun ló lè sọ ohun tó ṣẹlẹ̀ fún wa. Fún ẹni tó bá rántí dáadáa, ní ọdún 1999 ní ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ fi olóyè Bọ́lá Ìgè ṣe mínísítà ẹ̀. Ó fi ṣe mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ilẹ̀ wa. Àmọ́ kinní náà kò yàtọ̀ rárá, kò sì jọ pé iléeṣẹ́ náà ń lọ déédé bí Ìgè pàápàá ti fẹ́. Ohun tó jẹ́ kí wọ́n gbé e kúrò níléeṣẹ́ náà rèé, tí wọ́n wá fi ṣe mínísítà fún ètò ìdájọ́ nílẹ̀ wa. Èyí ni pé Bọ́lá Ìgè ni mínísítà ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti 2000 títí di 2001, nígbà tí wọ́n pa sínú ilé ẹ̀ ní Bódìjà Ìbàdàn lọ́jọ́ 23 oṣù kejìlá ọdún náà. Láti ìgbà náà ni kálukú ti ń béèrè pé ta ló pa Bọ́lá Ìgè? Báwo ni ikú ẹ̀ ṣe jẹ́? Tó sì jẹ́ títí di àsìkò yìí wọn kò rẹ́nìkan fífìlà ọ̀rọ̀ náà dé lórí. Ìyẹn ló ṣe wá jẹ́ ìyanu ńlá fáwọn èèyàn nígbà tí olóyè Bísí Àkàndé ní bí èèyàn yóò bá mọ nǹkan kan nípa ikú Bọ́lá Ìgè, Rashidi Ládọjà ni kó bi léèrè. Àmọ́ ọ̀rọ̀ yìí kò bá ọba Rashidi Adéwọ̀lú Ládọjà lára mu rárá. Kíá ló sì ti fò jáde tó ní kí gbogbo ayé gba òun o. Irọ́ gidi ni Bísí Àkàndé ń pamọ́ òun. Ládọjà ní wọ́n ti sọ pé bàbá náà máa ń purọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n òun kò gbà pé àgbàlagbà bẹ́ẹ̀ lè máa parọ́ àfi nígbà tó pa irọ́ ńlá báyìí mọ́ òun o. Ó ní ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2001 ni wọ́n pa olóyè Bọ́lá Ìgè, ẹni tí òun pàápàá súnmọ́ dáadáa. Ó ní ṣùgbọ́n òun Ládọjà kò gbà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ títí di ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2003, ìyẹn ọdún kan ààbọ̀ lẹ́yìn tí wọ́n ti pa olóyè Bọ́lá Ìgè. Ó ní báwo ni tòun ti wá jẹ́ tí òun yóò wá ní kí wọ́n pa ẹjọ́ náà rẹ́ tàbí pé kí wọ́n gbé ìwé ẹjọ́ náà fóun. Ó ní gbogbo ara làwọn fi já tí òun sì rí pé àwọn ń bá ẹjọ́ náà lọ, kódà ẹjọ́ náà dé ilé ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa, ìyẹn Supreme Court. Ó ní báwo ni ìjọba òun yóò ṣe wá ṣe gbogbo ohun tó bẹ́ẹ̀ yẹn tí ẹnìkan yóò sì máa wá pa irọ́ bàǹtàbàǹtà báyìí mọ́ òun. Ládọjà ní èmi o, ní tèmi o,
èmi kò gbé ẹjọ́ kankan kúrò ní kóòtù, ìjọba tèmi kò ṣe ohun tó jọ bẹ́ẹ̀. Kódà a bá ẹjọ́ yẹn dé Supreme Court. Irọ́ ni olóyè Àkàndé pamọ́ mi, kì í ṣe ìgbà àkọ́kọ́ sì nìyí tí ó máa parọ́ mọ́ àwọn èèyàn. Bàbá Adébánjọ ti jáde nígbà kan pé irọ́ ló pa sínú gbogbo ìwé tó kọ nígbà yẹn. Kò sẹ́ni tí inú ẹ̀ dùn pé olóyè Bọ́lá Ìgè kú, nítorí ẹni tí mo súnmọ́ dáadáa gan ni. Ọ̀tún Olúbàdàn náà wá ní níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí, àfi kí olóyè Bísí Àkàndé kó gbogbo ọ̀rọ̀ tó sọ pátá jẹ, kó jáde sí gbangba, kó ní òun kò sọ bẹ́ẹ̀ mọ́. Bí bẹ́ẹ̀ kọ́, kò sí ṣíṣe kò sí àìṣe, òun yóò gbé bàbá náà lọ sílé ẹjọ́ láìpẹ́ rárá, níbi tí yóò ti ṣàlàyé ibi tó ti rí àwọn ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu, tí yóò sì hàn sí gbogbo ayé pé irọ́ burúkú ni bàbá àgbàlagbà náà pamọ́ òun. Kò wá sẹ́ni tó mọ̀ bóyá olóyè Bísí Àkàndé yóò túbá, tí yóò jáde sí gbangba, tí yóò ní ọ̀rọ̀ tí òun sọ òun kò wí bẹ́ẹ̀ mọ́, tàbí Ládọjà fúnra ẹ̀ yóò torí ọ̀rọ̀ yìí gba ilé ẹjọ́ lọ. Ohun tó hàn báyìí ṣá ni pé ìjà àgbà méjì ló wà lójú ọ̀gbagadè yìí. Ẹni tí yóò yanjú ọ̀rọ̀ náà tàbí bí wọn yóò ti ṣe yanjú ọ̀rọ̀ ọ̀hún lẹ́nìkan ò tí ì lè sọ. Ó di ọdún 23 tí olóyè Bọ́lá Ìgè ti kú. Wọ́n pa bàbá náà sínú ilé ẹ̀ nìbàdàn ni, àmọ́ kò sẹ́ni tó rí àwọn tí wọ́n pa á. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò sì tí ì yanjú. Bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center yóò mú ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí lórí ikú Bọ́lá Ìgè wá sí etígbọ̀ọ́ yín ní ọjọ́bọ̀ Alámísì ọjọ́ 6 oṣù kejì ọdún 2025 tá a wà yìí. Ẹ kú ojú lọ́nà o.